wọ́n ti yan Asẹyin tìlú Isẹyin tuntun. Àwọn afọbajẹ ìlú Isẹyin nípínlẹ̀ Ọ̀yọ́ ti yan ọmọọba Ọláwálé Sẹ̀míù Oyèbọ́lá gẹ́gẹ́ bí Asẹyin tìlú Isẹyin tuntun. Ní nǹkan bíi aago 10 àárọ̀ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹjọ ọdún yìí làwọn afọbajẹ náà lé sí ààfin pẹ̀lú àwọn elétò ààbò tó dúró wámúwámú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí dìbò, èyí tí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Isẹyin mójútó. Àbájáde ìbò ọ̀hún ló fi hàn pé ọkùnrin ẹni ọdún 53 yìí ní òṣùwọ̀n rẹ̀ kún jùlọ nínú gbogbo àwọn tí wọ́n ń dupò ọba ìlú náà. Ọmọọba Oyèbọ́lá ní Asẹyin ọgbọ̀n tí yóò jẹ lẹ́yìn tí ọba Abdulganiyu Salawudeen Adékúnlé olóògùn ebi ajínẹsẹ̀ kínní wàjà. Aláròyé gbọ́ pé ìlú Amẹ́ríkà ló ti ń ṣiṣẹ́, ibẹ̀ ló sì ń gbé pẹ̀lú àwọn ẹbí ẹ̀, ṣùgbọ́n kò fìgbà kankan fọwọ́ yẹpẹrẹ mú ìlọsíwájú ìlú Isẹyin. Lára iṣẹ́ ìdàgbàsókè tó ti ṣe sílùú Isẹyin ní ìdásílẹ̀ àjọ kan tó ń ṣèrànwọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ tí kò bá lówó láti lọ sílé ìwé gíga. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.